ẹ kú kalẹ̀ ẹ kú dédé wòyí ẹ kú kó lè dá àti gbogbo wa ń bá káàkiri ibo lẹ́yìn wà tẹ́ ẹ ti ń gbọ́ Àríṣekọ́lá Elias ọjà lẹ́yìn wà ní ẹ̀ ń bẹ lóko ẹ̀ ń bẹ iléeṣẹ́ yín ni orílẹ̀-èdè Nàìjíríà lẹ́wà bẹ́yìn odi ibikíbi tó wù kẹ́ ẹ lè wà ẹ jẹ́ ń kí yín wípé ẹ kú gbáládùn a kú Sunday àkọ́kọ́ ní oṣù kẹrin ní ọdún 2025 lágbára ọba mi Aláwùrábí ọ̀pọ̀lọpọ̀ Sunday báyìí gbogbo apá yìí náà lájọ máa ṣe lókè èèpẹ̀ láti bẹ̀ ẹ jẹ́ ń kí ọba wa tìlú fún Ọ̀ṣun ọba His Royal Majesty ọba Peter Olúwọlé Ìpàdé Ọlá Ìlúfẹ́milóyè Akínyòóyè III ẹ jẹ́ ń kí olóbù tilẹ̀ lóbù ọba Ashir Ọlátóyè Ọláníyan báàmí ẹlẹ́rìn ti ìlú Ẹ̀rìn ọba Yusuf Ọ̀yágbọ̀dàn ẹ máa báyé lọ ẹ̀mí ò ní sẹ́rí mo wá kí gbogbo ọmọ bíbí ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti kí àwọn ọba abẹ̀ ṣáájú ìlú Ifọ̀ ìlú Ìlobù ìlú Ẹ̀rìn ó kí yín pé ẹ kú gbádùn 7 to 2 tá a kóra wa sí nítorí ìwà ìlara nítorí ìmọ̀tara ẹni nìkan nítorí wọ̀nbílíkì wọ̀bìà nítorí àìgbàfúnra ẹni ẹ̀rí kó dáa báyìí ẹni tó ní wá da láìní onílé ń ṣe bẹ́ẹ̀ ó ń wá wọ̀sùn ẹni tó ń boni ó dẹni tó ń ṣe bẹ́ẹ̀ tó ń tọrọ jẹ ẹ rí ibi tá a bára wa kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa pẹ̀tù síra wa lọ́kàn wípé ká pààrọ̀ onú ká pọ̀dọ̀fin inú wa èyí tó bá pé wa tó wù á nírú àkókò yìí ni ká ṣe. ọ̀rọ̀ náà ti ṣe bẹ́ẹ̀ ó ju ń tá a lè máa fi sunkún lọ. wọ́n ní ọ̀rọ̀ tó lóko fi ń sunkún ẹ̀rín làparò fi ń ṣe bẹ́ẹ̀ ló fi ń rin tiẹ̀. Àríṣekọ́lá Elias ẹ̀rí kó tó jẹ́ mẹ́ta tẹ́ ẹ ti rí wa lórí ètò wọ́n ní bọ́dẹ̀dẹ̀ ò dùn bí ìgbẹ́ nílùú rí bí ìlú ò bá dùn kò sọ́mọ tálíkà tí ó ròdì ẹmu. ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré fún àwọn àáfàá tìlú Ifọ̀ tìlú Ìlobù tìlú Ẹ̀rìn ẹ jẹ́ ń fún wọn ní mẹ́sẹ̀gì ẹ jẹ́ ń fún àwọn pásítọ̀ nílùú Ifọ̀ nílùú Ìlobù nílùú Ẹ̀rìn Ọ̀ṣun ẹ jẹ́ ń fún wọn ní mẹ́sẹ̀gì ẹ jẹ́ ń fún àwọn ẹlẹ́sìn ká àbáláyé nílùú Ifọ̀ Ọ̀ṣun nílùú Ìlobù nílùú Ẹ̀rìn ẹ jẹ́ ń fún wọn ní mẹ́sẹ̀gì ẹ gbọ́ bọ́rọ̀ bá rí báyìí èmi ni Bíbélì wí èmi ni Kùránì sọ ẹ gbọ́ kí ni ń bẹ nínú odù Ifá àti ìgbọ́ nǹkan kan látọ̀dọ̀ tiyín wọ́n ní bọ́rọ̀ bá kọlẹ̀ bọ́ bá kòkè ó níbìkan àgbégbà ẹ̀yin àáfàá lóde ilẹ̀ yìí ẹ̀yin pásítọ̀ lóde ilẹ̀ yìí ẹ̀yin ẹlẹ́sìn ká àbáláyé lóde ilẹ̀ yìí èyí tó ń ṣẹlẹ̀ láàrin ìlú Ifọ̀ ìlú Ìlobù ìlú Ẹ̀rìn ó kọjá òye ẹ̀dá ẹ̀yin àgbààgbà jẹ̀sẹ́bì ẹ jẹ́ àjọ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ pàtọ̀pọ̀ sójú kan kó hò ẹ̀yin náà ẹ jẹ́ àwo ibi tá a lè gbà wọlé tálàáfíà fi lè jọba lápá ọ̀dọ̀ tìjọba àrí pé wọ́n ń sa ìyànjú agbára wọn ṣùgbọ́n ẹlẹ́rù ni ó ṣe bẹ́ẹ̀ ni ó gbé níbi tó ti wúwo. àkú Sunday àkú pọ̀pọ̀ ṣinṣin òpin ọ̀sẹ̀ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Àríṣekọ́lá Elias ló kọ tèmi o ìrọ̀rùn pírẹsẹ́ńtà ní mí Ẹ̀rìnmòjé ọmọ sàájà ọmọ wágunwágun Ẹ̀rìnmòjé wọn ní ẹ̀mọ́ wọ Ẹ̀rìnlógún ẹni tó fẹ́ wọ Ẹ̀rìnlógún kó tọ́jú apó òde kó tọ́jú ọfà bàbà kó lọ níbà àjíperí ńlé. ọmọ Olúfọ́ tó ní mí Olúfọ́ Adéòròlú ọmọ Ajàtẹ́yàngì
àwa lọmọ ládéládé ládé aláàfin ò bá wọn ládé nú adéròlú la sí bẹ́ẹ̀ tá a ti gbà tá a fáláàfin. ẹ kú déédéé wòyí o ẹ sì kú kalẹ̀.